ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sí ti gbọ̀nyìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Àjọ tó ń rí sí ìwà jẹgúdújẹrá lórí ọrọ̀ ajé àti ìnáwó ìyẹn EFCC ti fi ojú arákùnrin Idris Okuneye tí wọ́n ń pè ní Bobrisky ba ilé-ẹjọ́ gíga àpapọ̀ tí ó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó fún ẹ̀sùn ìlòkulò náírà àti kíkọ̀ láti sọ ohun tí ilé-iṣẹ́ rẹ̀ Bomb Express ń ṣe tí ó ní ṣe pẹ̀lú 180.7 mílíọ̀nù náírà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti rọ àwùjọ ọrọ̀ ajé àwọn ìpínlẹ̀ ìwọ̀ oòrùn ti ilẹ̀ adúláwọ̀ ìyẹn ECOWAS àti àwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ láti parapọ̀ kí wọ́n mú ìbáṣepọ̀ wọn dúró ṣinṣin kí wọ́n sì kọ ohunkóhun tí ó lè fa ìpínyà láàrin wọn. Ọ̀gá àgbà ọlọ́pàá IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun sọ lánàá pé àwọn ọlọ́pàá ti ṣe àkọsílẹ̀ ẹjọ́ ìpànìyàn 537 láàrin ọ̀sẹ̀ mẹ́ta. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan ọ̀gbẹ́ni Fẹ́mi Fálànà Sam lọ́jọ́bọ̀ sọ pé láìka àǹfààní díẹ̀ ti àwọn olórí akẹ́kọ̀ọ́ ó yẹ kí àwọn náà mọ tí wọn yóò ṣe láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ pé bó tilẹ̀ jẹ́ pé òun kò ní ọwọ́ idán ìyẹn magic hand, ìṣèjọba òun yóò ṣàtúnṣe àwọn ìpèníjà ọrọ̀ ajé tó ń kojú àwọn aráàlú orílẹ̀-èdè. Ilé-iṣẹ́ tó ń pín iná mọ̀nàmọ́ná ti dá iná padà sí ilé ìwòsàn ìlera ti UCH ní Ìbàdàn lẹ́yìn ọjọ́ 16 tí ilé-iṣẹ́ náà ti já iná ilé ìwòsàn náà látàrí gbèsè 495 mílíọ̀nù náírà tí wọ́n jẹ. Arábìnrin kan tí wọn kò tí ì dámọ̀ ti jáde láyé tí àwọn èèyàn méjì mìíràn sì farapa látàrí bí ọkọ̀ kan ti kọlu àwọn tó ń fẹsẹ̀ rìn lẹ́gbẹ̀ẹ́ orí afárá Onitsha sí Asaba. Ilé-iṣẹ́ ààbò lọ́jọ́bọ̀ gbé orúkọ àwọn olórí àwọn ọ̀daràn tí wọ́n ti pa jáde, àwọn ọ̀daràn tí wọ́n ṣiṣẹ́ ní apá àríwá orílẹ̀-èdè yìí. Ẹgbẹ́ òṣèlú APC ti ẹ̀ka ìpínlẹ̀ Rivers lọ́jọ́bọ̀ fi ẹ̀sùn kan gómìnà Siminalayi Fubara pé ó ń gbèrò láti lo ilé-ẹjọ́ fún ìkéde pé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà kò bá òfin mu. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi Bertrand Onoha ti ṣe àgbékalẹ̀ ìwé sọwédowó tí ó dín díẹ̀ ní 40 mílíọ̀nù náírà fún mọ̀lẹ́bí àwọn ọlọ́pàá 25 tó kú ní ìpínlẹ̀ náà. Àwọn ọmọ ogun ojú omi orílẹ̀-èdè Nàìjíríà sọ pé wọ́n ti mú àwọn ènìyàn 14 tí wọ́n kópa nínú iṣẹ́ ìwakùsà ní ibi ẹbu ìfọ́po tí kò bófin mu ní agbègbè Elem Krakama ní ìjọba ìbílẹ̀ Degema ní ìpínlẹ̀ Rivers. Imam Ibn Qayyim ti Islam Foundation pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwùjọ Winnipeg Talim ní orílẹ̀-èdè Canada ti pín oúnjẹ fún àwọn ìdílé tó lé ní 200 tó ń gba ààwẹ̀ ní Ìlọrin ìpínlẹ̀ Kwara àti ní ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́sẹsẹ. Àjọ àpéjọ àwọn àgbà ti agbègbè àríwá lánàá ọjọ́bọ̀ fi ẹ̀hónú àti ìjákulẹ̀ wọn hàn lórí ìpinnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìdíyelé owó iná mọ̀nàmọ́ná tó rú gọ́gọ́ sí. A ní àwọn ènìyàn tó ní agbára àti ẹ̀bùn láti ṣe àwọn ìrànlọ́wọ́ pàtàkì sí ìṣelọ́pọ̀ àjẹsára ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní àwọn ilẹ̀ adúláwọ̀ mìíràn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí fún alákòóso àbẹ̀wò iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ àjẹsára ọ̀gá àgbà dókítà Sania Nishta. Mínísítà fún olú ìlú àpapọ̀ Esun ti fòpin sí àdéhùn láàrin alákòóso iṣẹ́ MES Integrated Facility tí ń ṣàkóso gbọ̀ngàn gbogbogbò ti ìlú Àbújá. Gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Anambra tí ó tún jẹ́
olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ìyẹn Labour Party nínú ìdìbò gbogbogbò ọdún 2023 ọ̀gbẹ́ni Peter Obi ti fi sọ̀wédowó mílíọ̀nù 10 náírà ránṣẹ́ sí ilé ẹ̀kọ́ ìmọ̀ nurse St. Charles Borromeo Specialist Hospital Onitsha. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lálẹ́ àná sọ fún corporate Nigeria pé kò sí àwáwí kankan fún òun o láti má ṣe ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ nítorí pé òun ń ṣe ìpolongo láti gba ipò iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn alákòóso ilé ìwòsàn ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Èkó ìyẹn LUTH tí ó kalẹ̀ sí agbègbè Ìkẹjà ti sọ pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ohun tí ó ṣokùnfà iná tí ó rún ẹ̀ka àlàyé àti ìmọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ICT wọn ní ọjọ́ ìṣẹ́gun Tuesday. Aláìsàn àkọ́kọ́ lágbàáyé tí ó ní ìyípadà kíndìnrín rẹ̀ sí ti ẹlẹ́dẹ̀ Rick Slayman ti kúrò ní ilé ìwòsàn lẹ́yìn nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn iṣẹ́ abẹ náà. Ara rẹ̀ sì ti ń mú okun, yóò tẹ̀síwájú láti rí ìwòsàn sí ní ilé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Àjọ ẹ̀ka tó ń rí sí bí ojú ọjọ́ ṣe rí ìyẹn the Nigerian Meteorological Agency lọ́jọ́bọ̀ ní ìlú Àbújá sọ àsọtẹ́lẹ̀ ìjì líle àti oòrùn ní agbègbè àríwá ní gbogbo àkókò lọ́jọ́ Ẹtì, Àbámẹ́ta àti ọjọ́ Àìkú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn ìṣẹ́jú àyà fún ti tòní ò ní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn. Ẹ kúṣẹ́ òpin ọ̀sẹ̀. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yá òun ẹja jọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú